mo ní oyún ìgbà tí mo ní oyún yẹn mo try àti ṣe. fún ta ni. mo ní oyún fún Adéjàre Babájídé. ọ̀tọ̀. no. okay. Wàsíù ni mo kọ́kọ́ fẹ́. okay. so ìgbà tí Wàsíù ń fẹ́ mi ó ní àwọn girlfriend bíi mẹ́rin lọ́tọ̀. school gbóyún jọ wà. àjọ sí school. bẹ̀yìn wà school tí. school lèmi wà. but along the line tí mo fi ní mo ń pe the other guy pé mo lóyún fún yìí ṣé mo pé mo sọ pé mo ti ṣẹ́ oyún Wàsíù bẹ̀ mí pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé òun ò ní kóbìnrin pé èmi náà lòun fẹ́ something like that so I meet ní time yẹn. ẹ sọ fún pé oyún ti wà lára yín. èmi mo ti believe pé mo ti ṣẹ́yún. okay. so ìgbà tí mo wá padà sí school ni mo wá tó mọ̀ pé oyún yẹn ṣì wà ní ara mi towards 5 months so bí ìgbà tí wọ́n máa bè lọ́wọ́ mi pé ta ló ní oyún mo ní Wàsíù. Fatima ó ṣèyí tán ó sì gbóyún olóyún wá bọ́kọ rẹ̀ ńlé tó sì mọ̀ dájúdájú pé òun kọ́ ló fún ọ lóyún. ẹ̀yin èèyàn ẹ dẹ́kun dábọ̀ ẹ súnmọ́ bí o ẹ wò ó màmá àgbà màmá Alimat wọ́n ti ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat wípé Fatima ìyàwó ọmọ àwọn Wàsíù wípé ó ti ṣàṣemáṣe o pọ́ngbọ́mọ sá fáwọn àwọn ọ̀kan tilẹ̀ mọ̀ tẹ́lẹ̀ wípé ọmọ tí Fatima ń gbé sá fún wọn wípé kò kí ń ṣọmọ Wàsíù màmá yẹn sì ti lérò pé Wàsíù ló lọ́mọ bẹ́ẹ̀ sì ni Wàsíù ti jáde láyé ń tiẹ̀ kódà inú ọdún yìí náà ni wọ́n sọ wípé ó jáde láyé tó jọ́lọ́run nípè ó wá jẹun tó ṣe láàánú wípé ọmọ kan ṣoṣo tó bí sáyé kò tún kí wá ń ṣòun ló lọ́mọ yẹn wọ́n ní Babátúndé Adéjàre òun ló lóyún bẹ́ẹ̀ sì ni Fatia ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹnìkan ti fọ́ òun lóyún kó tó di pé gbóyún olóyún ó wá gbé ká Wàsíù mọ́lé tí Wàsíù náà bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmọ ọdún 11 rèé báyìí tí Wàsíù ti bẹ̀rẹ̀ sí ń tọ́jú Mùsúrátì oyún olóyún eléyìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ kódà màmá yẹn tún wà lẹ́jì wípé bàbá Fatia èyí ò ìyàwó Wàsíù wípé bàbá yẹn ń jẹ ọmọ òun ní 2.2 million kó tó di pé ó jáde láyé pówó lẹ̀kan ni pé kí wọ́n ètè bá wọn wá owó yìí o ẹ wò ó ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá kí wọ́n tètè wá ràn wọ́n lọ́wọ́ kí wọ́n bá wọn dá sọ̀rọ̀ yìí o torí pé òun ò mọ nǹkan tó ń rà nígbà Fatima o tó fi di pé ó gbóyún olóyún wá ká ọmọ òun mọ́lé bẹ́ẹ̀ sì lọ́mọ ẹ̀ ò bímọ míì kó tó di pé tàtẹ́rù ń pa eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ̀yin èèyàn mi ẹ̀ gbọ́ wìrìwìrì lónìí nínú eléyìí tí mo mú wá fún yín ìkànnì Àdàbà tẹlifíṣàn ni wọ́n ń pè bí níbi tá a ti mú wá fún yín àwọn ìròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ àmọ́ Kókórò Alátẹ tòní ó bẹ skẹmẹjẹ láì dé ìnàpẹnu ó yá ẹ̀ ń so níbẹ̀. ẹ kálẹ̀ ìyá wa. ẹ kálẹ̀ o bàbá mi. ẹ dákun ẹ máa ń gbẹnu sí dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. ẹ kálẹ̀ o gbogbo ọmọ Nàìjíríà. yes ma orúkọ yín mà. orúkọ mi ni Alimatu Abdulganiyu láti ìlú Ìwó. láti ìlú Ìwó. bẹ́ẹ̀ni. Ìwó lẹ ti wá. Ìwó ni mo ti wá. ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yín bó lọ ṣe jẹ́ sí. ìyàwó ọmọ mi ni. ìyàwó ọmọ yín ni. bẹ́ẹ̀ni. kí ló ṣẹlẹ̀ mà tá a rí lórí ètò. ọkọ rẹ̀ ló kú. ọkọ wọn ṣaláìsí tó jọmọ tiyín. ìgbà tí a ṣe ìyàwó rẹ̀ ìgbà tó wà nínú oyún oṣù 3 alẹ́ fẹ́ ṣe márẹ́jì màmá rẹ̀ àti bàbá rẹ̀ ní àwọn òsè kan rí àwọn ò lè filẹ̀ bá yẹn ìgbà tó yàn rẹ̀ pé oṣù 5 àṣeyàwó gbogbo téèyàn máa dá lánàá wọ́n fà fún mi ọmọ mi lọ sílé ìgbà tó sì bímọ ìjọ tó bímọ gangan lọmọ mi pè mí láti gbòòrò wò mo lọ. níbo ni wọ́n ń gbé. ní Èkó lálápẹ̀rẹ̀ ni wọ́n wà màmá rẹ̀ àtàwọn ọ̀rẹ́ màmá rẹ̀ wọ́n kọ́ ọmọ wálé wọ́n gbé kejì ọmọ wálé àṣìṣe àsìn bí wọ́n ṣe é ṣe mo sì lé 41 days lọ́dọ̀ wọn kí n tó kú o so lẹ́yìn 41 days yẹn kò lè bóṣù 3 tí màá fi lọ sékòó tí mi wà láàfin ara wọn torí ọmọ mi 4 ló wà lẹ́kọ̀ọ́ ọkọ ìlú sí 4 so nígbà tí sí ọkọ ló ìran ní ta ní Kétu lọ́ba ló fẹ́ lọ sùkúù sí ó pè mí pé kí n wá gbọ́mọ mo mi lè gbọ́mọ ìyá rẹ̀ sí bàbá rẹ̀ wà lẹ́kọ̀ọ́ kó gbọ́mọ fún wọn màá rí mọ́ bẹ̀ wò so n kò tó nǹkan bí àárín oṣù 6 tó sálẹ̀ wọn lọ sí sùkúù yẹn mo wá lọ sọ́dọ̀ àbúrò ọkọ rẹ̀ ní Ìkòròdú ní mọ́júdú Àwórì mo ságbàna ògùn ló ń tó mo sì mi téèkì ọ̀nà mo bá rí bó ti rí mi lọ sọ́ọ̀kì ó sá padà sẹ́yìn ìyá Fatima yẹn mo wá dénú ilé mi Ibrahim mo ní mo rí ìyàwó ẹ̀gbọ́n rẹ̀
tóun lọ sùkúù sí ó ní kó lọ sí sùkúù o ó ní sí ọkọ rẹ̀ tó lò ó níjó kúkú o a sì ń bá a lọ nígbà ọ̀pẹ́ tó tóbi ọdún kan àbọ̀ ó sá lọ sínú ilé rẹ̀ nínú ilé ọmọ mi gbogbo ẹrù tó ní nínú ilé pátá ló kó mẹ́rù ẹ̀ ó sá kọjá sí lọ sílé wọn ìgbà tó sí lọ tán ọmọ yẹn fẹ́ ọmọ mi ń sọdọ̀ ọmọ yẹn tayé yáàrin igi lábẹ́ kẹtù ọmọ yẹn náà wọ́n ń kó ọmọ yẹn so kí ni ó ṣẹlẹ̀ ọmọ lóyún lẹ́ẹ̀kẹ́ni ó pè mí oyún wálẹ̀ ó tún lẹ́ẹ̀kejì wọ́n tó pè mí mo wá lọ síbẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run nínú ilé wọn wọ́n ní màmá wọn ní kẹ́ kíyè sára o wọ́n ní ìyá mi ìtura àwọn wà nínú ilé o wọ́n ní káwọn bá ṣe tọ́jú ọmọ yìí mo bá padà sílé wọ́n sá padà sílé kò tí ju bí oṣù méjì lọ ọmọ mi gángan bá pè mí màmá òun ìyá mi ìtura yọ padà sọ́dọ̀ òun àwọn ti bá lé ní owó di onírin oníṣòrí rẹ̀ sì pè báyìí èèyàn fi ọ́lẹ̀ nínú ìṣòro ọ wá rí páwọn ọ̀rẹ́ rẹ̀ mọ lọ sówó di onírin ó tún méèkì rẹ̀ ó tún padà bọ̀ inú èmi àti Fatima ta lọ fọwọ́ mú ó lò fọwọ́ mú Fatima ó sì pa àwọn ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n sì bí pa sí ìsòrí ẹ̀ sì pè báyìí àwọn ẹ̀gbẹ́ adam pé sí mo mọ̀ pé kíní yìí ṣe lásán iṣẹ́ ti lọ lára ọmọ yìí kí n jẹ́ ká na sùúrù sí o mo sá fàmọ́ra gẹ́gẹ́ bí abiyamọ mo fàmọ́ra tí n bá lọ sọ́dọ̀ àwọn àbúrò ọ̀pẹ àtàgbọ́n ọkọ rẹ̀ torí ìwà rí ọjọ́ téèyàn kò mà pọ́nlé ẹnì kankan bó ṣe wà yìí so mo sádélé wọn lọ́jọ́ kan ìwà rẹ̀ síngìdì ẹ̀ ń bọ̀ ọ̀pẹ òun ọkọ bá tán jà wọ́n bá ké sí mi òní ìyá mi tó àti lọ sílé wọn o wọ́n bá gbéra mo kọ́rí sẹ́kù kí ni tọ́pa yín pọ̀ gan oníjọ́ náà lọ wọlé nígbàgbọ́ sẹ́dàrú máa lọ́lọ́jà tó jẹ gbèsè lọ́jà tí ọ̀rọ̀ já wọ̀ mọ́ so ó ní pé wọ́n fẹ́ máa ta Colorado òun ò ní èèyàn o èyí wọn kọ́ lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹ́síréètì ló ń wá irú ọjà tó fẹ́ máa ta yìí agbára wọn ò gbé mo ní kò sí wàhálà jẹ́ ká lọ sílé wọn a sì débẹ̀ nígbà a sì débẹ̀ wọ́n bá bàbá àti ìyá rẹ̀ ọmọ sí kẹjọ kalẹ̀ wọ́n ní ó ti ọmọ àwọn síta lóru mo ní mi náà ti bú pé téèyàn bá tiẹ̀ bí àìmọye ọmọ ẹ̀tọ́ rẹ̀ ò ti jáde lóru yóò jẹ́ kílé ọmọ kó tó wá fẹjọ́ rẹ̀ sùn ẹ̀ fún ìdí èyí gẹ́gẹ́ bí abiyamọ bẹ̀ mọ́ mi rẹ̀ mo ní ẹjọ́ èmi náà ti bá wí lóru ò ní wáyé mọ́ màmá rẹ̀ bá tán kọ́ fọ́mọ yín mọ́ àwọn ilé kọ́ pọ́mọ fáwọn fún ìdí èyí kò sọ̀rọ̀ ńbẹ́ bàbá bá ní màmá ẹ máa lọ àwọn màmá ò ṣèṣe àtúnṣe ọ̀rọ̀ yẹn mo bá padà sí ilé ọmọ mi ní Owódé gbọ́sádìjọ́ kejì dáàdi rẹ̀ bá pè mí màmá ẹ máa lọ ilé àwọn ò ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yẹn mo bá padà sílé nígbà mo padà lé n ò tóbi ọ̀sẹ̀ méjì bá pè mí bá ní ọ̀rọ̀ yẹn ò tí ì ṣe sọ bẹ́ẹ̀ sí gbòná lọ́wọ́ ká ṣe sùúrù so gba mo sáwojú tó tóbi oṣù mẹ́ta tí n rí jẹ́ tí n romira mo bá kọjá lọ sí ọ̀dọ̀ ọmọ mi ní Èkó nígbà mo wá débẹ̀ bọ́jà ara ń fún gbogbo ọ̀rọ̀ yẹn kò sọ́rọ̀ ẹ̀ fún ní màmá òun ó ní ọ̀rọ̀ alẹ́ lọ́ba Fatima o ó nígbà tí wọ́n kọ́ kókó fún wa ó lóun kó 150 fún wa 1,050,000 lòun kó fún wọn o ṣùgbọ́n àti wọ́n fún un nílẹ̀ yẹn wọ́n ní kó wọ́n wá já pé bẹ́ẹ̀ òun fún ní 500,000 ìgbà tóun ló wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń bẹ̀ wọ́n sọ wípé ibi táwọn fún un tẹ́lẹ̀ àwọn ò fún wọn mọ́ ibòmínà fún un kó òun mú 300,000 sí wá káwọn fún un ní ibòmíì ṣùgbọ́n ti fún wọn mo ní ọba sọ fún mi kó tó máa ṣe tó ń ṣe ẹnì kéé serú rẹ̀ sọ́dọ̀ àná èmi sáko ń bẹ mo ti ákùn mẹ́tàn tó nǹkan bí ọjọ́ kẹrìndínlógún ni mo kó wa ní nǹkan bí aago mẹ́ta òru ló pè mí ó ní màmá àwọn ní Fatima kó àwọn mẹ́rẹ̀ ẹ̀bọ̀ wá sínú ilé o ó lóun wá kẹrù mo ní mẹ́wù rẹ kọ́ jáde nínú ilé ọmọ sí mẹ́wù ọ̀ jáde gbogbo ẹrù ẹ̀ pátápátá ló kó tó sóòsì ẹ̀sìn mi lórí sẹ́ẹ̀tì báyìí sẹ́ẹ̀tì lájú ìsìn lọ́wọ́ mi má ni ọmọ yẹn ó bá jáde ó lọ sá jáde nínú oríṣi kẹrù ẹ̀ ó sì lọ ṣùgbọ́n gbọ́n ti ń gbà Ọlọ́run ò gbà fún ọ wá mú ọmọ tóbi fọ́mọ mi ní nǹkan bí inú oṣù kejìlá yẹn ní nǹkan bí ogúnjọ́ oṣù kọjìlá ló pè tójọ́ tó pè ọmọ pè mí pé màmá òun Fatima pé òun pé mẹtura lọ sùkúrò fi ọrùn yẹn lẹ́ o ó pé kó wọn wá wo ni o ṣùgbọ́n òun ti lọ òun ti fún un ní 30,000 mo lọ́ba ti lọ ọba pè mí kó tó lọ so jọ́kẹ̀wá tọ́mọ mẹ́sà lọ lé wọn lọ́mọ yẹn kú ní ilé nǹkan kó mú ọkàn kunu olè ọjọ́ kẹwàá tó lọ sílé wọn tó dé padà ọmọ yẹn kò sí njọ jimá níbẹ̀ tọ̀ bọ̀dọ̀ wọn àbúrò ẹ̀rí ìbámu fún lówó njọ́ náà pé kọ́ wá lọ́la o kọ́ abò ń dáná àbúrò ẹ̀ lọ sájà mọ́ra ìpẹ̀ràn wọn sámọ̀ pọ́nmọ́ ti kunu olè òròbí gbàgbọ́ yóò rún àwọn ilé bàbá jálẹ̀ kù
wọ́n bá sá wọlé nọ́mbà tí wọ́n kọ́ tẹ nọ́mbà ìyá rẹ̀ wọ́n kọ́kọ́ tẹ nọ́mbà ìyá Fatima ó ní wọ́n já kó lọ sẹ́ẹ̀tì wọn ò mọ̀ yẹn rí o wọ́n sáàyàn ọmọ yẹn ìgbà wọn dé mi ò ti sẹ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ bá pe Fatima pé kó mú ọmọ wá o kó wá bòlẹ̀ pẹ̀lẹ́ bàbá rẹ̀ o ọ jágbe mọ́ lórí sẹ́ẹ̀tì ni wọ́n bá pè mí mo ní òsín kankan lóun jẹ́ kọ́ ọmọ mi ó rí ibi tó bá lọ yóò dé sí ibẹ̀ lẹ́yìn àlàyé àtàlàáfíà bàbá parí bàbá rẹ̀ ìyá rẹ̀ àtọ́ngàn wọn ò pé ẹ̀ lò kí wọ́n pè mí wò dépò wọn ò pè ẹnì kankan náà wá wọn ò pè ẹnì kankan ọ wá tó ọ̀sẹ̀ kẹta tọmọ yẹn ti kú sínú ilé tí wọ́n ti sin ọmọ láńlọ́ọ̀dù wọn nínú ilé ibi tí wọ́n ń gbé ọ wá gbójú wíńdò wọlé ó rè yọ èsì ó gbàbẹ̀ wọlé ó sákò gbogbo ẹrù ara nílé òfurà màá rò bí wọn bí fìríjì tẹlifíṣàn tí ó gba ojú wíńdò yẹn ó wá àdìjọ kẹrin ó wà ní ìjálẹ̀kùn ojú ilé ní wọn bá bi léèrè pé níbo ló ti wá ó ní Ibrahim àbúrò ọkọ ẹ̀ tó wà ní Ìkòròdú ó ní lọ́rùn wọn ni Ibrahim sì lọ́rọ̀ pé kó wá jálẹ̀kùn kọ́kọ́rọ́ mẹ́ta ló wà lọ́wọ́ àwọn ọ̀kan bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀kan bẹ lọ́wọ́ àwọn ará ilé ọ̀kan bẹ lọ́wọ́ ẹ̀gbẹ́ rẹ̀ tó wà ní ìyànà àpájá wọn bá mú ọmọ yẹn wọn sàmúlò police station wọn mú lọ́wọ́ bẹ́ẹ̀ wọn bá pe àbúrò ọkọ rẹ̀ ó sì ti lọ sọ́jà tó bá ní kí wọ́n pe ìyàwó òun ò sí lé wọ́n sá pé ìyàwó ẹ̀ ń gbọ́n débẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀mọ́ ọmọ mi rí wọ́n bá ìyá rẹ̀ wọ́n bá Fatima wọ́n bá wúlígáǹtì mẹ́ta tí wọ́n kó wá wọ́n bá mọ́ ọmọ yẹn wọ́n ní kò sí tọ́jú wọ́n sá mọ́ ọmọ òròbí yẹn tì mọ́ ilé ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn sí bàbá gbọ́ tí wọ́n pe bàbá mo ní ẹ̀yin èèyàn wọ́n bá pe bàbá sàṣàdúrà bàbá sàdúrà ní ọkà àwọn aláàbọ̀n sì gbọ́ kú Wàsíù torí èyí wọ́n sàṣàdúrà ọ̀pọ̀ mo ní tí mo fẹ́ ni mo fẹ́ wá wo mistura tí n bá lè wà màá rán yẹn wá wò èyí ọmọ tó bí fún ọmọ mi làwọn ẹ̀gbọ́n rẹ̀ bá lọ sí ilé wọn wọ́n lọ́dọ̀ bàbá sì ṣàdúrà gbogbo níta fi ṣe márèèjì bàbá kó jáde pé òun ò fún ọmọ Wàsíù rí ọmọ àwọn Wàsíù tọrọ àjọ gbójàrí níta fi ṣe márèèjì Fatima rí òun ò fún ọmọ Wàsíù rí kò sí náà wọ́n rí bá ya Fatima ní títì kí wọ́n rí ìbéèrè ọmọ ní ọ̀dọ̀ rẹ̀ wọ́n sádọ̀dọ̀ ya Fatima ní kò sọ̀rọ̀ ń bẹ kí wọ́n padà wá nígbà tí wọ́n débẹ̀ bàbá náà bá gbé ìwé bọ́ máa ṣe fún ọ lówó wọ́n ṣàṣírò owó sí 800,000 wọ́n ní lówó tó fún àwọn mo ní kò sí nǹkan bí ọmọ ìlú àwa náà lọ ebó owó ni kò ní ìtumọ̀ kankan sọ́lọ́hún ṣùgbọ́n ọmọ ni mo ní ìdí mo tó bí ọjọ́ kẹfà. ṣé ẹ wá padà fún yín lówó yín. wọn ò tí ì san náà wọn dúró yìí mo bá pe ìyá Fatima ọkàn tán sẹ́ẹ̀tì lẹ́ni kò gbé mo bá ní káwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn ẹ̀gbọ́n ọmọ yẹn wọ́n tó pe ìyàwó lọ́ba ní láyéláyé Wàsíù ọlọ́mọ lọ́dọ̀ òun o kẹ́ni bọ́dì ọmọ pé mọ́ èyí ẹ̀gbọ́n àbúrò ọmọ tó wà nílẹ̀ Haúsá ọba pè ya Fatima bí ìyá rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ṣépè dùn ó tó kunu lẹ́yìn tẹ́ mọ̀ rẹ́rìn ó tó kunu lẹ́yìn tẹ́ mọ̀ dunnú mo ní dáṣọ àti wàá dá báyẹn ṣùgbọ́n àti wọn máa ń ṣe irú tẹ̀sí gbòòrò Èkó àwọn ẹ̀gbọ́n ẹ̀ wà lọ ọbẹ̀ ìgbà tí wọ́n lọ ọbẹ̀ ó sá pè wọ́n wọn dáhùn nígbà tọkùnrin mo rò bí wọ́n ti fún lẹ́gọ̀ọ́jẹ àbá ń pè ó ní kí n lọ ilé wọn ní kí mo fẹ́rẹ̀ sí ilé wọn àwọn tí mo pè tí mo gbèsè ẹ̀tì mi ò lọ ilé wọn o mo ń lọ sí ọ̀dọ̀ Oríyọmí nìbàdàn tọ́sàmọ́dé ọ̀dọ̀ Oríyọmí nìyẹn so ń bọ̀ wá yá wọ́n wá pé àwọn ọmọ mi pé àwọn kí ẹni mistura o Wàsíù kò bí ọmọ o ọmọ mi ní ọ̀sán owó sùkú ọmọ mi ní ọ̀sẹ̀ ndí owó oúnjẹ sí hàn ó kọ ọmọ mi ní bẹ́nùwé bí kí owó ọmọ mi ọ̀rá kọ ọmọ mi ó tó kákùrún kò lè pọ́síbù màá fi tó Àbùsátì létí kọ́mọ Nàìjíríà ọgbà mẹ́ torí mi ò tó fẹ́ gbọ́rú rẹ̀ rí ọmọ ọdún mélòó ni mistura báyìí. ìgbà tó bàbá rẹ̀ kú ó wà lọ́mọ ọdún 10 ṣùgbọ́n ní oṣù kẹ́nẹ́ ọjọ́ 5 oṣù kẹ́nẹ́ lọ́mọ yẹn ṣaláìsì lọ́mọ tèmi gángan kú ọmọ yẹn ti lọ bí ọdún 11 báyìí. ọdún 11 ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ ọmọ àní irú ẹ mọ ẹ kálẹ́ ma. ẹ kálẹ́ sà. yes ma orúkọ yín ma. orúkọ mi ni Tajudeen Fatima. mọ́mí mi strav. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé àgbàlagbà ni màmá. bẹ́ẹ̀ni. wọ́n gẹ̀ ti rojọ́ tó pọ̀ gan-an. bẹ́ẹ̀ni. ẹ̀yin ẹ wá mú ní kókó kẹ wá fi gún bí tí wọ́n parí sí wọn. ó ṣẹlẹ̀ báyìí ní 2017 tí mo gain admission so before then tí mo wà ní school mo ní oyún gbà tí mo ní oyún yẹn mo try àti ṣe. fún ta ni. mo ní oyún fún Adéjàre Babájídé. ìyẹn ọ̀tọ̀. no. ok.
Wàsíù ni mo kọ́kọ́ ń fẹ́. Okay. So ìgbà tí Wàsíù ń fẹ́ mi ó ní àwọn girlfriend bíi mẹ́rin lọ́tọ̀. School gbogbo ìjọ wa. Àjọ sí school. Bẹ̀yìn wà ní school tí. School lèmi wà. Ó ní àwọn girlfriend bíi mẹ́rin. So àwọn yẹn mo dẹ̀ mọ̀, àwọn yẹn náà dẹ̀ mọ̀ mi, but èmi mo kéré jù láàrin wọn. Ṣé dẹ̀ mọ̀ pé ọkùnrin mẹni tó fẹ́ fẹ́? Fún good 5 years tí mo fi fẹ́ kò ṣí mi láṣọ wò. Wow. So táìmù yẹn tí má ti wá ń kọjá ní ọjà torí gbogbo wa vicinity kan náà lájọ wà. Tí n bá ń kọjá àwọn ladies yẹn bíi kí mi fara gbá mi, kí mi bú mi, kó sọ̀rọ̀ sí mi. Nǹkan báyìí omi ò lè ṣe mọ́, bóyá kí kálukú máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀. So bí mo ṣe padà sí school nìyẹn, ó wá ní èèyàn kan tí mò ń fẹ́ nígbà yẹn náà. Ìyẹn ni Adéjàre. So ẹni yẹn ni mo wá ń fẹ́. Ibi tí èmi àtẹni yẹn ti jọ ń play along, mo ní oyún fún. But ìyẹn náà play funny láàrin yẹn débi pé mo máa ń pe nọ́mbà ẹ̀ kò kí ń gbé. But ó ní àbúrò kan tóbi lọ́ba. Gbà tí mo gba result pregnancy yẹn, mo fi wọn tóbi, mo ní oyún ṣùgbọ́n mo ti ṣe. Ọmọ yẹn ní mi bá má ti ṣe irú nǹkan mẹ́yìn. So ìgbà tí mo wá padà sí school, ó wá tó ìgbà tí mo fẹ́ parí ní school ngbà yẹn. That was my end days ní Poli Ìbàdàn. That was 2013/14 tí mo fẹ́ ṣe tán, mo kọ project mi lọ́wọ́. So mọ́mísí mi náà dẹ̀ ní fibroid. Wọ́n wá ṣe fibroid operation fún wọn. Bàtán ṣe fún wọn. So èmi náà dẹ̀ máa ń sick ní school ngbà yẹn. Tí mo ṣe wá dé, mo wá parí exam. Last paper mi ni mo yẹ ṣe tán, mo wá lọ bá mọ́ mi ní Abẹ́òkúta níbi tí ní Èrúwà náà ti ṣe operation yẹn fún wọn. Àwọn ẹ̀gbọ́n wọn ti wá gbé wọn lọ sí Abẹ́òkúta bàtán ti parí ẹ̀ níbi káwọn máa take care wọn. So bẹ́ẹ̀ mi náà ṣe tán school, mo lọ pàdé wọn bẹ̀. So ẹ̀gbọ́n mọ́ mi wá ní ìwọ ọmọ tó ti ẹ̀ ń sick yìí, jẹ́ kí a mọ nǹkan tí ó ń fa sickness ẹ̀. Meanwhile ìgbà tí mo wà ní school, mo lọ sí medical, mo lọ ṣe test. Test gbé wá ń pé malaria ló ń ṣe mí. So ìgbà tí ẹ̀gbọ́n mọ́ mi wá mú mi lọ torí ilé kẹta sílé wọn ní health center ibẹ̀ yẹn wà, wọ́n wá mú mi lọ. So wọ́n ní pé kó ṣe nọ́ọ̀sì yẹn, wọ́n ní kó ṣe test mi, nọ́ọ̀sì yẹn wọ́n ní káwọn kọ́kọ́ ṣe pregnancy test náà. Ìgbà tó máa ṣe pregnancy test fún mi, wọ́n ní oyún yẹn ó ti gbẹ́nu lé 5 months. Meanwhile lára yín. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin ò dẹ̀ mọ̀ ni. Èmi ò mọ̀. Kò yọ ni. Kò yọ. Wow. Okay. So ẹ mọ̀, èmi tí mo ti ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn, mo ti ń wò pa mo ní èmi ò lóyún o, mo argue. Woman yẹn láti máa sọ fún ẹ̀gbọ́n mọ́ mi pé ọmọ yìí ó ti make attempt láti ṣẹ́ oyún yìí pé kán wà watchful kán máa ṣọ́ mi. Woman yẹn wá ní ṣé mo lè ṣe nǹkan kan fóun, mo á ní mo lè ṣe. Ó ní tí bá ti délé kí n accept pé mo lóyún, pé I will see some signs. So ìgbà tí mo délé, mo ní pé ó ti ṣẹlẹ̀, mo ti lóyún náà ni. But along the line tí mo fi ní mo ń pe the other guy pé mo lóyún fún yín, ṣe mọ̀ pé mo sọ pé mo ti ṣẹ́ oyún. Wàsíù bẹ́ẹ̀ mi pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ pé òun ò ní kóbìnrin, pé èmi náà lòun fẹ́ something like that. So I meet ní time yẹn. Ẹ dẹ̀ sọ fún pé oyún ti wà lára yín. Mo ti believe pé mo ti ṣẹ́yún. Okay. So ìgbà tí mo wá padà sí school ni mo wá tó mọ̀ pé oyún yẹn ṣì wà ní ara mi towards 5 months. So bí ìgbà tí wọ́n máa bèèrè lọ́wọ́ mi pé ta ló ní oyún, mo ní Wàsíù. So after that tí mo wá padà wá sí ilé ni wọ́n wá ṣe introduction fún mi, because popsi mi sọ pé àwọn ò ṣe kọrin pé àwọn máa ṣe gbogbo ẹ̀ papọ̀ pé kán so yìgì papọ̀. So ìgbà tí ọmọ fẹ́ lọ pé bóyá bíi 2 years, ó fẹ́ lọ pé bóyá bíi 2 years, torí alápẹ̀rẹ̀ ni à ń gbé. Wàsíù dẹ̀ gbà pé òun lòún lóyún. Dádì ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ lọ. Ok, wọ́n gbọ́ yín. So bí mo ṣe ń lọ ní àdúgbò, there was this prophet tó stop me, wá sọ fún mi pé kí n try nǹkan tí ó wà lọ́kàn mi tí mo fẹ́, tí ó ń bà mí nínú jẹ́ pé tí n bá lè explain fún ẹni yẹn pé ó possible kẹ́ni yẹn understand mi. Àti mo wá délé, mo wá sọ fún ọkọ mi pé mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún pé but
kò yé mi. Ó wá ní kí n sọ, mo ṣàbẹ̀rẹ̀ sí ní sunkún, ó ní ọ̀rọ̀ wo ló le tó bẹ́yẹn tí mi lè sọ fún òun. Ó ṣàgbé Quran, ó ní òun promise mi pé òun máa forgive mi, pé ó dẹ̀ máa wà ní in between us, pé kí n sọ nǹkan náà tí mo yí wá sọ̀rọ̀ yẹn fún, pé ọmọ tí mo bí ìwọ kọ́ ló ní. Ó faraya, ó sunkún, èmi náà bẹ̀rẹ̀ sí ní sunkún. Ó wá sọ fún mi, wá ní kí n jókòó, pé ṣe bóun lòun promise mi. Ó wá ní ṣé mo lè ṣe nǹkan fóun. Mo wá ní kí ni, pé kó sọ fún mi. Ó wá ní ṣé màá bí tòun fóun. Mo ní ń pé màá bí tiẹ̀ fún ẹ, ń pé but ń pé wò ó jẹ́ kí n máa bá tèmi lọ. Ó ní ṣé màá bí, ẹ mọ̀ ọlá ìfẹ́ tó wà láàrin wa. Ó ní kí n bí tòun fún mi, ní mo ti gbọ́. Ó dẹ̀ ní kí n fi Quran búra ń pé màá bí tòun fún mi, ní mo ti gbọ́. But along the line ó change sí mi. Bí kí any small thing ń gbà láàrin wa, kó nà mí, kó lé mi jáde. But due to nǹkan tó wà láàrin wa, I could not tell anybody, mi lè sọ fún anybody pé nǹkan báyìí ló ń lọ o. Since tó dẹ̀ ti sọ pé òun máa keep secret mi fún mi. So ìgbà tó wá di 2016 àti bọ́ sí bí December time, mo dẹ̀ sọ fún, mo ní mo fẹ́ padà sí school. Ó wá ní òun ò ní owó lọ́wọ́. Mo ní ọ̀rọ̀ pò lówó lọ́wọ́ kọ́ lélẹ́yìn, pé ṣe bí àwọn parents mi náà mọ bí mo ṣe lọ ND mi, pé mo fẹ́ lọ ṣe HND mi, kí n ka àbọ̀ ẹ̀kọ́ ní ilé wa. Ó wá ní kò sí wàhálà. Meanwhile mo dẹ̀ ti lọ gbà, even though gan ó sọ fún mi, òun gan ló máa rán mi létí pa ṣé fọ́ọ̀mù yẹn dẹ̀ ti wá jáde. Mo ní kò ti jáde. Ìjọ́ tó dẹ̀ jáde mo lọ gbà, owó ara mi náà mo fi gbà. Mo lọ gbà ní K2 ní cafe. So mo wá sọ fún un pé mo ti gba fọ́ọ̀mù, pé ìjọba ìbáyìí ní CBT o, online dẹ̀ láti ṣe ń gbà yẹn. Mo dẹ̀ ṣe. Gbà tó wá di on the 24 mo wà ní ọ̀dọ̀ hairdresser wa Aunty Shaki, ilé wa náà nìyẹn náà ń gbé. So àbúrò ẹ̀ náà ìgbà yẹn lájọ gba fọ́ọ̀mù sí. Àbúrò ẹ̀ wá bá mi ibi tí mo ti ṣe wá náà. Aunty Fatima ń pé ṣé ti lọ wo result yín, ń pé result ti jáde. Mi ti lọ wò ń pé òun ti rí admission ti tọ̀dọ̀ òun. Mo ń wò pé ó yá jẹ́ ìfọkànkan lọ, mo bá lọ wò, wọ́n bá ti fún mi ní admission. That was part time, wọ́n fún mi ní pop admin. Mo dẹ̀ gbéra, bí mo yẹ ṣe irun tó ń jọ ìgbà tó di ìrẹ̀ ọ̀sán, mo lọ sí my 12, mo lọ bá níbi tó ti ń tajà. Mo ní wọ́n ti fún mi ládmission. Ó wá ní lásìkò yìí wọ́n fún ẹ ládmission kẹ̀. Ó wá ní kí n máa lọ lé, pé a máa sọ nílé. Mo ṣe wá wálé nìyí. Ó wá níbì kan ní òkèlè wa ní Bánkólé, mi àtọmọ mi àjọ jókòó síbẹ̀. Ó wá sọ, ó wá dé, bó ṣe dé ó wá nulẹ̀, kò rí wa, wá bá a lókè. Ó wá sọ fún mi pé kí ló tiẹ̀ sọ ní ẹ̀kan yẹn, òun ò tiẹ̀ gbọ́ rárá. Ó lọ, mo ní mo máa lọ, pé mo máa lọ, at least mo sọ fún ẹ, ìwọ náà ló máa rán mi létí pé fọ́ọ̀mù ti jáde. Mo dẹ̀ sọ fún ìgbà tí mo tún rí admission. Bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe ń bóun argue yẹn, òun lè sọ̀pá fún èmi, máa rí jábọ́ níbi tí mo wà. Meanwhile ilé wa 2-story building dẹ̀ ni, decking dẹ̀ ní òkè yẹn, decking ní òkè. Mo yẹ dìde pé ọlọ́mọ yẹn ká rí èṣù, mo dìde wọlé. So gbà tó di ìjọ́ kejì ó ṣe gbọ́nkúgbọ́nkú. Mo ní ń pé mo ní láti lọ ṣe registration tó bá di next week o. Fúnra rẹ̀ dẹ̀ ló sìn mí dédì márúwá, tó sìn mí dédì márúwá tó ní ń pé Ọlọ́run aṣọ ẹ lọ́hùn. After 3 weeks nìyẹn kan wá pè mí ní ilé wa ń pa ṣé màá tọkọ mi jà ni. Mo ní àjà o. Ó ní ẹrù mi báyìí ó wà ní ìta. Mo ní ẹrù mi wà ń ta kẹ̀. Ó wá ní ọmọ kan ní ọjà wa, Favour lórúkọ ẹ̀. Mo wá pe Favour tó rọ́ mọ́ ilé wa dáadáa. Ọkọ mi náà dẹ̀ mọ́ máa fẹ́ mi ni, wọ́n máa ń gbọ́ ọmọ mi ṣeré lọ́jà ń gbà yẹn. Mo ní ibi báyìí lọ bá mi wò bóyá ẹrù mi wà ní ìta tòótọ́. Ọmọ yẹn ṣàdébí, ọmọ yẹn ní tòótọ́ ẹrù wà ń ta o, àwọn baby bath, àwọn ẹrù tó jọmọ́ ẹrù obìnrin pé ó wà ń ta. Mi sọ̀rọ̀, mo ṣáà fèsì nǹkan tí mo ń ṣe lọ. Gbà tí mo wá dé, mo wá pè lórí fóònù. Mo ní since tó dẹ̀ ti kẹ́rù mi síta, gbà ó ní kí wá kẹ́rù mi. Ó ní òun máa sọ fún mi. Ó dẹ̀ fún mi ní ọjọ́ tí màá lọ. That was Sunday, ọjọ́ Sunday ló bọ́ sí. Mo dẹ̀ pe àbúrò mi Monsura. Mo ní Monsura, ṣé o máa bá mi dé ọ̀dọ̀ Wàsíù, mo fẹ́ kó ẹrù mi. Ó ní kò sí wàhálà.
under bridge mile 12 gan láti mú mọ́tò adẹ̀ lọ ó dẹ̀ wà ń bẹ̀ ìta gan ló jókòó sí so tó bá yẹ pé ẹrù ẹ wà nù ẹrù tí mo kó ó máa gbà lọ́wọ́ mi gbogbo nǹkan tí mo ṣe sínú ilé torí ọmọ ṣiṣẹ́ ni mí gbogbo owó tí mo fi ṣe nǹkan sínú ilé mo dẹ̀ kó even though àwọn ẹrù kan wà ń bẹ̀ tí mo filẹ̀ irú bá ọtí èmi mo ṣe mo filẹ̀ síbẹ̀ kò jẹ́ kí n gbé so bí mo ṣe wá lọ nìyẹn after that 4 years after 4 years mo padà lọ ṣe èmi àti ẹ mọ̀ pé èmi àti ẹ ti jà bẹ́ẹ̀ yẹn so gbà tí wá di ìgbà project mi nọ́mbà yẹn ṣáà máa ń pè mí that was my HND nọ́mbà yẹn máa ń pè mí ó máa ń pè mí màmá sọ pé ẹ ló ta ló ń sọ̀rọ̀ ẹnìyàn ò ní sọ̀rọ̀ ọkàn mi wá sọ pé ó dà pé Wàsíù ló ń pè mí ó wá dijọ́ kan ó wá tún pè mí mo á níta nìyẹn ó wá ní à pé Wàsíù ni mo á ní kí ló ṣẹlẹ̀ ó ní ìgbà wo ni màá wá sẹ́kọ̀ọ́ mo ní à tí n bá ti ṣe turn school màá wá o pé mo ti fẹ́ parí kí ló ṣẹlẹ̀ òun fẹ́ rí mi so ó lóun fẹ́ rí mi ó wá sí bus stop ọ̀dọ̀ wa ń jọ yẹn bó ṣe wá sí bus stop ọ̀dọ̀ wa ń jọ yẹn èmi àti ẹ sọ̀rọ̀ wá sọ fún mi pé ṣé mo ti gbàgbé ìlérí tí mo ṣe fóun ni pé mo máa bí tóun fóun wọn á ní mi ìgbàgbé ìgbà tó dẹ̀ ti dológun lúlù ojoojúmọ́ mi ò fẹ́ wàhálà kó má di pé bóyá èèyàn kan máa ṣe èèyàn kan léṣe so aṣáwa ṣètò wọn á ní òkè tó bá fẹ́ kó ṣẹlẹ̀ inú ilé yẹn èmi ò lè gbé bẹ́ẹ̀ mọ́ because inú ilé yẹn oríṣiríṣi obìnrin ló ti gbé wá bẹ̀ so mi tiẹ̀ fẹ́ lọ lie down lórí ibẹ̀ yẹn ó wá ní òun ò ní owó lọ́wọ́ o mo á ní òkè ó dẹ̀ lájọ kan tí mò ń dá ní ọjà ńgbà yẹn mo wá gba àjọ yẹn adẹ̀gbálé ní 220 mo gba àjọ yẹn 150 mo tún fi ìtókù kún ó tún ní òun ò ní owó ọ̀dà owó wáyárìn mo ní màá ṣe ó dẹ̀ mú òun ló sanwó mọ́tò tán wá fi kó ẹrù mi ní Májídùn wọn kò wá sílé wa wọn kò wá sí ilé tuntun tá a ṣe gbà so kó tó di ìgbà yẹn mo ní ṣe bí o ní obìnrin tí o gbé sílé ó wá sọ fún mi pé òun ti sọ fún gẹ̀yẹn pé at any time lòun àti ìyàwó òun lè ṣẹ̀tù mo á ní kí ló wá ṣẹlẹ̀ báyìí ó lóun ti sọ fún pé òun ti gbalé pé kí òun náà fine wíẹ̀ mo ní mi ò fẹ́ wàhálà o ó ní nǹkan tóun ti sọ fún ni meanwhile ìgbà tí ó jọ ń dùn láàrin àwọn méjèèjì ìgbà tó jọ ń dùn láàrin àwọn méjèèjì ọkọ mi ti ṣẹnu fóró fún èèyàn kan nínú ilé wa which is Afa Abidin yẹn ó jẹ́ ọmọ Ìwó ó dà pé ọmọ Ìwó náà lòun náà ọjọ́jọ́ rẹ̀ nulẹ̀ yẹn ó sọ fún un pé mo sọkọ báyìí fóun rí. àǹtí ẹ náà tí mo jọ́ bí màmá ṣé mo kí màmá mú àwọn pọ́ìntì kan yìí àwọn pọ́ìntì yẹn lèmi náà ń try to derive rẹ̀ má bínú sa ẹjọ́ so ó ti sọ fún àfa yẹn so ìgbà tó fẹ́ ọmọbìnrin yẹn wálé ìyẹn Muinat tó fẹ́ wálé Muinat àti ọ̀rẹ́ àti ìyàwó àfa ọ̀rẹ́ ni wọ́n so àfa dẹ̀ ti sọ secret yẹn fún ìyàwó tiẹ̀ ìyàwó ẹ̀ wá sọ fún Muinat so Muinat wá béèrè lọ́wọ́ Wàsíù ń pé o gbọ́ mistura ìwọ kọ́ ló bí ó wá níta ló sọ fún ẹ oníyàwó àfà Wàsíù náà ló sọ gbogbo sinero yìí fún mi o gbà tèmi àti ẹjọ wà ó ní òun ò mọ̀ pé bọ̀dá Abidin irú èèyàn bẹ́ẹ̀ yẹn ni òun sọ ọ̀rọ̀ yẹn fún mo ní ṣèbó promise mi pé ò ní sọ fẹ́nibọ̀dì ó dẹ̀ fa Al-Qur'an ló fi gbogbo ẹ̀ búra ó wá ní ìgbà ẹ̀mọ́ ní kíní mo dẹ̀ ṣe kíni mo gbójú so bí màmá ṣe wá sọ pé mò ń ná pé mò ń lọ sí ilé to God who made me Ọlọ́run ni ó lè ṣe ẹlẹ́rìí mi ẹ̀dẹ̀ lè béèrè ẹ lè rán anybody lálápẹ̀rẹ̀ eégún mi ò ṣẹyọ lálápẹ̀rẹ̀ bus stop rí torí tèmi àti èèyàn bá ń jà mi máa fẹ́ ní contact pẹ̀lẹ́ nìyẹn pé bóyá èmi àti ẹnìyẹn ń ríra màmá wa sọ pé mi ń yọ wálé ta ló rí mi ńgbà tí mo yọ wálé ọ ní pé mo ń yọ wálé tí mi dẹ̀ dé ibi bẹ̀ rárá tèmi àti èmi àti Wàsíù gan tí wàá ṣe pé gbà tí mo fẹ́ parí tó pè mí tí mo sọ pé òkè kẹ́ni sọ̀rọ̀ ẹni tó máa ń dákẹ́ lórí fún tó máa ń pè mí ṣẹ́ni yẹn fẹ́ lo voice mi kó sọ̀rọ̀ so ọ̀rọ̀ tán sọ ibi tí mo rántí tó bá tún ní mi tán sọ tí mi rántí ẹran mi létí mo lè dáhùn. now ìyẹn ni pé Wàsíù kọ́ ló ń lọ ọmọ àbí. yes àárín èmi àti Wàsíù kò hàn sí màmá kò dẹ̀ hàn sáwọn òbí tèmi náà. ta ló wá lọ ọmọ. Adéjàre Adéjàre ńkọ́. ó wà. níbo ló wà.
ó wà ní Ìkòròdú. so ó dẹ̀ ti mọ̀ pé ọmọ ìyá ọmọ òun ni. ní gbogbo ìgbà tí èmi àti Wàsíù jọ ń bo àṣírí yẹn láàrin ara wa ó máa ń pè mí ń pé ọmọ òun kí n bóun gbé mi kì í dá lóhùn torí ó ṣẹ̀ mí ó ṣẹlẹ̀ dà mí ìgbà tí èmi fẹ́ sọ fún pé mo ní oyún kò fún mi ní chance. ṣé wàá rí màmá. ẹ jọ wọn kú ilé tọ́lọ́wọ́n àgbà yẹn wọ́n gba 250 lọ́wọ́ àbúrò ẹ̀tọ́ wà lọ́jọ́ máa mi dájọ́ Fatima rẹ̀ bẹ́ẹ̀ tọ́mọ yẹn dájọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n gba 150 owó àjọ tọ́mọ yẹn dá Ibrahim ẹnìyẹn náà máa pè débi. owó ilé tọ́lọ́wọ́n gbà yẹn tọ́lọ́wọ́n gbà wọn. ẹnìyẹn náà máa pè débi. a fẹ́ rí kí ló kọ ẹ̀ Jídé. Adéjàre yes. Adéjàre yes. a máa ń láti rí. ok. òun ló lè clear gbogbo ọ̀rọ̀ yìí tán pátá. bẹ́ẹ̀ni. Adéjàre kí ló kọ ẹni tí màmá sọ yẹn. sọmọ tèmi. ẹni tẹ́ sọ pé òun máa débí. Ibrahim. Ganiu Ibrahim. Ganiu. àbúrò ọmọ tó ṣàìsí yẹn ni. ok Ganiu Ibrahim ó dá àwọn méjì bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ni ẹ sà. yes can I talk. you can talk. ìgbà tí Wàsíù kú tó sọ pé wọ́n pè mí mi ò dáhùn. kí ló tẹ̀ lọ. ìgbà tí wọ́n ní Wàsíù ó ń gbóòórùn nínú Wàsíù èmi tí mo jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe já inú ilé lélẹ̀. ọjọ́ mẹ́rin Wàsíù ti kú kọ́tọ́ di kọ́mọ. I don't know mi ò mọ̀ ó ti kú sínú torí èmi ti filẹ̀ ọjọ́ kẹta àbíjọ́ kẹrin. èmi ti filẹ̀ ó ti lé ní ọdún kan tó pè mí lórí fóònù. ọmọ láńlọ́ọ̀dù ẹ̀ ló sì kọ́kọ́ wọlé so sẹ́ẹ̀tì ọmọ yẹn ò ṣeé sí kò síbi tá a gbé dé. dádì wa ṣé mo lè sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ dádì ṣé mo lè sọ̀rọ̀ ṣé mo lè sọ̀rọ̀ ẹ dúró ẹ rán dádì wa nígbà tí ìyá Amanda lórúkọ ẹni tí ó pè mí Amanda ilé wa ló ń gbé ibùdókọ̀ ẹni yẹn kò ní nọ́mbà mi ní ọwọ́ ó pe ẹni tó wà nílọrin ni pé ṣó ní nọ́mbà ìyá Mistura lọ́wọ́ pé there is this thing smelling out of their apartment pé àwọn fẹ́ pe obìnrin yìí pé bóyá ó ní nọ́mbà àwọn family lọ́wọ́ so ìgbà tí wọ́n pè mí mo wá ní kí ló ṣẹlẹ̀ ìyá Amanda wá sọ fún mi pé for your oga room there is something smelling there mo wá ní pé wọ́n mọ̀ pé ní fàájì lọ́kọ mi o pé bóyá ó ní bí oúnjẹ nínú ilé tí oúnjẹ yẹn rùn wọ́n ní no eléyìí ju òórùn lọ mo ti panic ibi tí mo wà torí èmi náà ó rẹ̀ mí mo sick gan ó rẹ̀ mí ẹ lè confam gan mo lè fi nọ́mbà ẹni tí ó treat mi mo lè filẹ̀ so mo wá ní pé kàn jọ kọ́ bá mi wá ládà mo ní kàn já ilẹ̀kùn àwọn náà ti ilẹ̀kùn yẹn láti inú nígbà but àwọn kọ́kọ́ fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nulẹ̀ through the window bedroom mo á ní òkè kàn ṣe yẹn náà bó ṣe wá gun òkè àwọn aláwọn ò rí kankan mo ní kàn já window pé mi sure pé because ìgbà ọdún la wà ó ti lè ṣe fàájì lọ bí wọ́n ṣe wá já ilẹ̀kùn àwọn á jálẹ̀kùn bó ṣe wá jálẹ̀kùn wọ́n á ń pè mí ní kíkan mo ní kí ló lè ṣẹlẹ̀ báyìí mo fi ọkàn kan mo fi gbé kọ́ yìí mo ní mọ́mí Amanda what happen ó ní who is there with you mo ní what happen tell me ó wá sọ fún mi pé your oga don die inside room mo ní what die what kí ló pa wọ́n wá sọ fún mi pé torí màmá sọ nínú ọ̀rọ̀ nísìnyí pé ní ọ̀rọ̀ lọ́sàn lọ́dọ̀ alájà pé àwọn tí mo rán sí Wàsíù pé wọ́n lọ pa wọ́n fún poison nínú ilé and they saw this corpse inside the bedroom mo sọ pé wọ́n lọ pọ̀ sí ọmọ inú bedroom náà ti bá òkú ẹ̀ wọ́n ní even though gan orí ìkúnlẹ̀ náà ti bá olórí ẹ̀jẹ̀ ní pọ̀ lẹ́nu jọ́kẹ́lá tó máa mi kó lọ́dọ̀ rẹ̀ wọ́n ní orí ìkúnlẹ̀ ni wọ́n ti bá wọ́n sẹ́ndì owó ni wọ́n sẹ́ndì owó sọ́mọ rẹ̀ wọ́n sẹ́ndì owó sọ́mọ rẹ̀ jọ́kẹ́lá tó máa mi kó lọ́dọ̀ rẹ̀ wọ́n ní orí ìkúnlẹ̀ ni wọ́n ti bá pé orí ìkúnlẹ̀ ni wọ́n ti bá ṣàdẹ̀rí pé wọ́n ní pé Wàsíù wá sí ọ̀dọ̀ mi irọ́ pátápátá ni kò sí tó lè ṣe bá dájú mi ò rí Wàsíù kò sí tó lè ṣe ṣẹ́rí fóònù tó ní wọ́n ṣí yẹn ṣẹ́rí fóònù tó ní wọ́n ṣí yẹn wọ́n máa rí ṣí. tí ó wà lọ́wọ́ yín màmá fóònù rẹ̀ wọ́n máa rí ṣí because kò sí bó ṣe fẹ́ le tó wọ́n máa ń ṣí fóònù kò sẹ́ni tí ò lè ṣí fóònù. sẹ́yìn mọ fóònù ẹ̀ ṣí. mi mọ fóònù ẹ̀ ṣí mi mọ password ẹ̀ bọ́tọ́ bá mú fóònù lọ sọ́dọ̀ àwọn tí wọ́n mọ fóònù kí náà ṣe sórí fóònù tí wọ́n fi ní rí fóònù ṣí. wọ́n ti lọ Alábà wọ́n ti lọ ilé iṣẹ́ ibi tí wọ́n ti ṣe sẹ́ẹ̀tì yẹn wọ́n ti lọ ọ̀nà mẹ́ta ni wọ́n lọ tọ́jẹ́ kọ̀ǹfàmù orí sí. ẹ wá sọ yìí pé ọmọ landlord ṣẹ́dẹ̀ rí ọmọ landlord tó sọ yìí
ibi iṣẹ́ ni mo wà ń jọ yẹn ní Yaba City tí mo ní ó send number mi fún máa yẹn ó wá pè mí ó ní mọ́mí Mistura ó ní honourable àdúgbò wa ìyẹn Way Bridge ń pé ó fẹ́ bá mi sọ̀rọ̀ mo ní what happen ó ní ń pé wọ́n mú Israel ìyẹn ọmọ láńlọ́ọ̀dù wa tí everybody dẹ̀ mọ̀ pé eléyìí ó lè pọ́ọ́kú ní ẹni tó ń jí kébù káàkiri àdúgbò fine wọ́n ti mú bọ̀bọ̀ yẹn sí station wọ́n wá pè mí Friday níjọ́ yẹn mo wà níbi iṣẹ́ mo ní láti sọ fún PM2 pé ẹ jọ̀ọ́ sà mo fẹ́ dé station wọ́n yẹn wá ń béèrè lọ́wọ́ mi pé what happen mo ní ẹni tán mú yìí ó sọ pé mi mo rán òun pé kóun wá jí AC ìta náà ti mú o tí màmá sọ pé wọ́n gbé fíjọ ọgbẹ́ everything ẹnu ọ̀nà wọn ti mú ìta ni ẹnu ọ̀nà wọn ti mú mo ti gbọ́ wọ́n jálẹ̀ kan ọ̀nà ni wọ́n wọ́n ló ń ṣí ó ti ṣí AC yẹn ní alẹ́ rẹ̀ jù ibẹ̀ ló gbà wọlé màmá ẹ jẹ́ kémi náà sọ tèmi ìṣẹ́jú márùn-ún péré lókun báyìí wọ́n ló ń tú AC tó ṣe ń tú AC ọ̀kan bẹ̀ wọ́n ṣe wá kan bẹ̀ wọ́n wá ní ta ló rẹ̀ ó ní kó ṣe òun jẹ́jẹ́ ó ní ìyàwó ẹni tó kú ló ṣe òun which is me wọ́n wá níbo ló ti rí mi ó lóun rí mi ní my 12 níjẹta my 12 tó dẹ̀ ń sọ yìí 2 years good 2 years mo ti dé my 12 gbẹ̀yìn ó lóun rí mi ń bẹ̀ wọ́n wá pè mí mo wá ní òkè mo wá padà sílé mo wá ní èmi ni kò lè dá lọ síbí àwọn èèyàn wá sọ ládùúgbò pé òkè kí n mú àwọn èèyàn dání mo wá lọ rìpọ́ọ̀tù ní ó ń yabọ̀ ṣé bẹ́ẹ̀ máa ń yabọ̀ sà mo wá lọ rìpọ́ọ̀tù àwọn èèyàn béèrè statement lọ́wọ́ mi wọ́n ní òkè ó yá ìyẹn làwọn hoodlum tí màmá ni mo kó wá police station Ajégúnlẹ̀ which is Thomas bus stop DPO ó wà aware of it wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi wọ́n wá lọ mú mi tọ́jú àti mọ́mì mi wọ́n mú wa tọ́jú wọ́n wá pe ọmọ ìjáde wọ́n ní ṣé ó dá ẹ lójú pé obìnrin ni ohun ẹ̀ ó ní ó dá òun lójú pé obìnrin yìí ló rọrùn pé òun rí wọn jẹta wọ́n ní láago mélòó ó ní nídàájí mò ń ta pọ̀n mọ́ lọ́wọ́ wọ́n ṣe mú mi jáde ní àti mọ́mì mi àwa dúró àwa méjèèjì jọra wa wọ́n wá ní ta ló rán ẹ nínú àwọn méjèèjì ó wá ṣe ẹ̀yin ni ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ rán mi létí ọmọ yín ẹni tó sọ pé èmi ni mo rán òun iṣẹ́ tàdẹ̀jọ́ ń gbélé ó ní ẹ rán mi létí ṣe bẹ́yìn ni ó nawọ́ sí mi ó nawọ́ sí mọ́mì mi àwọn ìyàbọ̀ yẹn wọ́n wá lọ sẹ́yìn àtọlọ́pàá bó ṣe bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹni ó wá ní ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ òun máa jẹ́wọ́ ó ní àwọn ẹ̀gbọ́n òun for good past 7 years náà ti ń gba owó ilé wọn fún òun ní owó ilé pé òun á wò pé ẹni tó kù yìí kóun kó ẹrù ẹ̀ síta kóun fi yàrá yẹn rent wọ́n wá ní kílẹ̀ tó yẹ pa ọmọ obìnrin ó ní kàn jọ kàn máa bí pé òun ò mọ̀ pé wọ́n máa rí mi nítòsí òun ò mọ̀ pé Èkó ni mò ń gbé honourable àdúgbò yẹn wà àwí ẹ̀ honourable ni àwọn believe pé kò ń ṣe èmi ni mo ránṣẹ́ pé because àwọn NEPA Ìkẹjà electricity ń pé wọ́n wà torí wanted ni ó lọ jí cable ní òkè wọ́n ní iná yẹn wá gbé. ibo ti wà ní prison báyìí. ó wà prison wọ́n ti filẹ̀. wọ́n ti fi sílẹ̀. ìyẹn kò lè bọ́ ń bẹ̀ báwọn. ẹjọ́ ọ̀gá ìṣẹ́jú kan ni màmá ìṣẹ́jú kan. àwọn tí wọ́n láwọn ọmọ mi nígbà tó ọmọ mi kú òun àti ìyá ẹ̀kọ́ ra wọn lè pé ìtìsàn wọ́n wá ní kí wọ́n lè sẹ́ẹ̀kì ilé ọmọ wọn ó wà ní olóhùn ọ̀tẹ̀lẹ̀ wọn ní kò lè kọ́ sí láyé èmi kọ́ ó lè tẹ̀lé wọn ìyàwó àbúrò ọkọ rẹ̀ wá tẹ̀lé wọn sínú ilé wọn ìgbà tí wọ́n ń sẹ́ẹ̀kì inú ilé á yọ̀nu ọmọ yẹn ó wà nù yàrá ọmọ wọn àti gbogbo asọ̀tọ́rà bọ ìbẹ̀ní níbi tí lè mọ lóòdù irin. ẹ ṣeun màmá sẹ́rí ètò yóò lè parí síbí. bẹ́ẹ̀ni. bàbá tẹ́ ẹ sọ pé owó ọmọ yín owó ilẹ̀ ọmọ yín wà lọ́wọ́ wọn lélẹ́yìí 1 point kílẹ̀ pé. 2.3. 2.3 million. 2.3 ṣùgbọ́n wọ́n wá padà sọ pé èlò ní 800,000 bàbá. ìwé yẹn sì wà lọ́wọ́ àwọn ọmọ mi. láàrin ìṣẹ́jú kan èlò ẹ wá jókòó torí ètò yìí yóò tẹ̀síwájú a lè parí lálẹ́ yìí ẹ kalẹ́ sà. yes sà orúkọ yín. èmi ni Tajudeen Rasaki. Tajudeen Rasaki láti bo. láti Èkó. láti Èkó ẹ̀yin ni dáàdi. èmi ni dáàdi Fatima. èló lówó Wàsíù tó wà lọ́wọ́ yín. owó tí Wàsíù kó fún mi tó fi ralẹ̀ lọ́wọ́ mi ẹ̀ẹ̀mejì ló san owó yẹn gan. èló lápapọ̀ rẹ̀. 500,000 ó dẹ̀ kó 300,000 naira fún mi pé kí n bò ń fi ra blọọkù. inú 300,000 yẹn ọdẹ ti mú lọ síbi orí ilẹ̀ ó lóun ò fẹ́. àwọn olómọ̀ ń pa owó tó kó fún yín. òun àti ọmọ ìyàwó mi ọmọ mi gangan ló kó wá fún mi kì í sóun gangan ló kó fún mi. mo ṣe transfer. ó ṣe transfer fún mi dẹ̀yìn.
màmá lẹ́yìn ẹ̀yin tí wàá sì sọ fún ta ló tún mọ̀ nípa owó yẹn. àwọn ẹ̀gbọ́n rẹ̀ mọ̀ nípa ẹ̀. àwọn ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ nípa ẹ̀ ẹ ṣeun kò sí wàhálà. ń bó láti rí Jídé Ajéjàre. ẹ máa rí tẹ́ bá fẹ́ rí. a fẹ́ rí wọn. ok. a fẹ́ rí wọn. ok. tó àdẹ̀fẹ́ jẹ́ kó pẹ́ ká lè yanjú ẹ̀ pápápá. ẹ sà ẹ jọ mo nídìí torí mo mọ̀ pé a máa wá frequently mo nídìí lẹ́tà tí mo lè tẹ́ndà ní ọ́fíìsì because àwọn tí mò ń bá ṣiṣẹ́ Indian ni wọ́n so bí mo ṣe wálé ni wọ́n bá mi bẹ̀bẹ̀ lọ́fíìsì ni because supervisor ni mi. kò sí wàhálà a máa fún yín. ẹ ṣé sà. a máa fún yín. ẹ ṣé. a fẹ́ rí Jídé. ok. mama Gani Ibrahim kọ́. gawa. ó wà a fẹ́ rí òun náà tó sì dáa jù ní pé kárí wọn bóyá ká ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́ tó lè rọrùn. wọ́n sọ̀dá déédéé ni bàbá mi. kò lè possible because mo ti gba PA ní mọ́ǹtì yìí bí ẹ̀ẹ̀mejì mo gba PA ní bí ẹ̀ẹ̀mejì so mọ́ǹtì yìí kò lè possible. no last month jàre so bí mo ṣe ní mo tún bọ̀ bí mo ṣe ní pé mo tún bọ̀ ní èní wọ́n ní ṣe every month lèmi fẹ́ máa ní absence so ẹ jọ̀ọ́ ẹ bá mi fún ní gap so that bóyá bíi 3 weeks time màá lè tètè lọ fún wọn ní oṣù yìí náà ni màá tètè lọ fún wọn ní lẹ́tà so date tẹ bá mi kọ síbẹ̀ màá lè máa rán wọn létí wọn á mọ̀ pé. kò sí wàhálà kò sí wàhálà a máa ṣètò lẹ́tà yẹn tí ẹ bá dẹ̀ ti ń bọ̀ wá ẹ ti máa ṣètò ẹ ti máa bá a pe Jídé náà Gani àtàwọn ẹ̀gbọ́n Wàsíù àtàwọn àbúrò ẹ̀ wò á wà mọ̀ bí tí àjọ yanjú ẹ̀ sí gbogbo àgbáyé ni ó sì gbọ́ bí tá a bá yanjú ẹ̀ sí ẹni tó lọ́mọ lóòótọ́ tó bá yẹ kí Jídé náà ló lọ́mọ gbogbo ayé ni ó mọ̀ tó bá yẹ kí Jídé kọ́ tó yẹ kí Wàsíù ni gbogbo ayé náà ni ó padà mọ̀ ẹ ti gbọ́ ẹ dìde. ẹ ṣé sà. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin ìyẹn wa bó lẹ ṣe rí lè sí abẹ́rẹ́ pé eléyìí lágbára díẹ̀ ipò wo ni kí grandma yẹn wà báyìí Madam Alimat ipò wo ni ó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ tí wọ́n bí sáyé ọmọ tó ti lérò pé ó ti bímọ àṣọ ẹni ẹlẹ́ni ló lọ́mọ yẹn lágbára ọlọ́ọ̀ba Èdùmàrè ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe wá ṣe àní tọ́mọ ọlọ́mọ o wọ́n ẹni tó ti tọ́mọ ọlọ́mọ báyìí láti gbà tọ́mọ ti ń bẹnu oyún ló ti bẹ̀rẹ̀ sí ń dààmú ní ń fòró láti rí dájú pé ó tọ́ ọmọ yẹn ó ra pampers ó bẹ̀rẹ̀ sí ń tọ́jú ọmọ láti kékeré tọ́mọ fi di 11 years máa dúró iye owó school fees tí ó ti san bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣòun ló lọ́mọ Babátúndé Adéjàre ló lọ́mọ ló fún Fatima lóyún tíyìn wá gbóyún olóyún wá kakọ mọ́lé àwọn obìnrin mà burú o ẹ máa bá ń comment kẹ máa like kẹsì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.